Ẹ káàárọ̀ ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Àwọn ọmọ ní bàbá ẹ padà wá. Ẹjẹ́ àtúnjẹ nínú omi tọ́lọ́run fún yín. Àwọn tó fẹ́ bù díẹ̀ mu mo ní ha kí lẹ fẹ́? Wọ́n láwọn fẹ́ má gbọ́kọ mi. Mo ní kí lẹ̀yin tún fẹ́ ẹ̀yin tẹ ẹjọ́kùnrin má gba ìyàwó mi. ń sọ fún yín. Ẹ gbọ́ ń sọ fún yín. Ẹ gbìyànjú ẹ lọ wá ẹyin ẹyẹlé. Kí lẹ wí? Ẹyin ẹyẹlé. Iyekíye tẹ bá rí. Ẹ wá wọ odidi àkekèé. Ẹ gbọ́ ẹyin ẹyẹlé odidi àkekèé tó pé ewé jẹ́mi ní hòó ọmọ ewé ti jẹ́ bẹ́ẹ̀ ewé jẹ́mi ní hòó má ti pè ọ nígbà àgbà kan máa rí pé yes sir yes sir yes sir iṣẹ́ ilé o ewé ò mísìn ẹni tó bá ti nífẹ̀ẹ́ má lò fún o ẹ má lò sẹ́yìn fún ẹ dákun o. Ìyá alágbájá ọkọ yín tí ò gbélé iṣẹ́ tí wọ́n lò fún tí ò fi jọ gbọ́ràn sí ọ lẹ́nu nù ọ̀dọ̀ ẹni tí ń lọ Indomie lọ́mọ sí kọ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe ìhun tí wọ́n fi mú ọkọ rẹ̀ mọ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ sọ fún ọ yìí má gbọ́kọ mi má gbàyà mi òun ni mo fẹ́ fún yín. Ẹyin ẹyẹlé lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ tútù ewé jẹ́mi ní òó àwọn ẹlòmíràn pè ní ewé jẹ́mi ní hò àṣírí títí tó pamọ́ sára ewé jẹ́mi ní òkè kò kéré o a sì ń bọ̀ nbẹ̀ lọ́jọ́ iwájú. Ewé ò mísìn tútù ẹ gbọ́n táwọn wí odidi àkekèé kí lẹ wí odidi àkekèé pẹ̀lú odidi atare kan ẹ jò ẹ wá dà sínú oyin Ọlọ́run yé kódà ọ̀nà méjì lẹ lè gbà ló wọ́n tó bá wù o lè má dà sóyin kò pò mọ́sẹ̀ Ọlọ́run o gbólójú ẹ wà. Tí wọ́n bá fi di ọkùnrin mọ́lẹ̀ ọdún mẹ́wàá ó lè má bọ̀ ńbẹ̀ tí wọ́n bá fi di obìnrin mọ́lẹ̀ ọdún mẹ́wàá ó lè má bọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ ni torí àlàyé máa sọ fún ìyàwó ilé tẹ́ ẹ̀ máa tọrọ pure water kálí onílé kiri tí wọ́n bá lo sẹ́yìn fún yín ó gbàgbé ọkọ rẹ̀ ọ̀kánjúà olè kùsìkùsì ẹ̀kẹ́ gbogbo nǹkan lọkọ rẹ̀ rà kálí kò ní tó yóò máa wọ yàrá ń yàrá kiri tí wọ́n bá lo sẹ́yìn fún ọ gbàgbé ọkọ rẹ̀. Bẹ́ẹ̀ náà lẹ́yìn bọ̀dọ̀ òpònú tó jẹ́ pé ọkọ ilé yín ìyàwó ilé yín kì í wù yín Indomie àwọn tó jẹ́ pé gbogbo oúnjẹ wọn kò jó oúnjẹ Indomie lọ wọn ò jókòó tí ìyá wọn ń di àrò kí wọ́n kọ́ bí àṣeṣe bẹ̀ ọbẹ̀ orí gọ́gù ni wọ́n ń ṣe. Sórí èyí tó pò mú yín tó bá rí bí kò yí ọ tó bá rí bí fi sójú ara tí ọkùnrin bá tó bá sáré wọbẹ̀ yé gbìyànjú kó lò ó fún bí ọ̀mẹ́ta ọ̀tán ó ti open àkáǹtì nù ibi tí a máa náwó sínú ẹ gbọ́ ó ti open àkáǹtì nù. Bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ tọlọ́sẹ̀ rẹ̀ ìyẹn ò fi fọ ojú ara ni nǹkan sọkùnrin ọ̀hún bẹ́ẹ̀ náà lọkùnrin ó sì lò ó ìwọ náà ó fi ra bottle water rẹ òun ìwọ náà ó fi ra ṣùkú àgbàdo rẹ òun ló fi ra ó fò yẹn ọ̀rọ̀ ra fi ra fẹ́rẹ́fẹ́ tó o bá sì fẹ́ lo tó lóyún o lè mú tí ọṣẹ ó fi fọ ọ̀pá mọ́sì rẹ dáadáa tó o bá fi fọ dáadáa tó o bá gbá ọmọ yẹn mú tọkọ lè rí oníwù mọ́ o tìwọ káfíńtà alákànpá
tiẹ̀ ní ọmọ àwò bọ̀dá tí ò níṣẹ́ méjì àfìyàwó ń yàwó tí tiẹ̀ ní ọmọ àwò láyé mọ̀ ipò ti jáwé sóbì fóun iṣẹ́ tó le ni o obìnrin tẹ́ ẹ̀ bá ní fẹ́ ẹ má lò fún tàrà àwọn obìnrin mi ń bẹ tí wọ́n jẹ́ pé wọ́n ya wèrè bíi fáànù Ìgbò ni òun làwọn àgbàlagbà á lò fún pé ohun tí wọ́n wo ta yẹn ọ̀jẹ̀nu ilé yóò sọ mo fún yín ó pé akọ àdódùn ni ọ̀dà pọ̀ ní àbí gbá àyàmú kó tó bọ́ ńbẹ̀ yọ pẹ́ o ẹ má fi ṣèkà yín obìnrin o ìyọ́kù mo fílẹ̀ ni orúkọ mi ni Lukumon ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n lòun tẹ́ ẹ bá ti gbọ́ Lukumon ọmọ Ayédáre kìí ṣe mi ẹ wo gbogbo ẹnu mi mọ́kànlá bíi tàǹgìrì mọ́kọ́ ọmọ Ìṣẹ́yìn ni mí Ìkòròdú ni mò ń gbé láti Ìkòròdú garage wọ mọ́tò tí ń lọ báyé kù oníwọ̀ bọ́ọ̀lẹ̀ ní Emily Avenue tàbí kò ní Emily bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo Dikram ọba ti bọ́ọ̀lẹ̀ ń bẹ́ ọ̀nà tó wá láti ibi ilé epo yẹn ọ̀nà yẹn má wulẹ̀ gbé kẹ̀kẹ́ kan rárá má fẹsẹ̀ mú bọ̀ tó bá ti nílé lọ́ọ̀yà ni mò ń béèrè nọ́mbà 50 wọn ni yàrá mi lọ́kọjú dẹnu géètì ọ̀tán ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ni àbẹ́ fẹ́ tọ́jú àrùn ara àbí lórí ọ̀rọ̀ iṣẹ́ yín ẹ kàn sí wa DHL lẹ́fẹ́ fi gbéṣẹ́ yín ẹ̀yin lẹ́sànwó ẹ̀ mọ́tò lẹ́fẹ́ gbéṣẹ́ yín ẹ̀yin lẹ́sànwó ẹ̀ tẹ́ bá lò ó tẹ́ bá dán wa wò lẹ́ẹ̀kan ẹ dúpẹ́ fọlọ́run àfiṣẹ́ yìí lẹ̀ torí kẹ́ lè wá dọ̀ wa o àfilẹ̀ fún àǹfààní ọmọ aráyé ni tó bá dọ́wọ́ tiẹ̀ náà má dé mọ́lé ẹ máa pín kọjá àǹfààní fún gbogbo àwọn èèyàn ọyá mú gègé kọ̀ọ̀kan nọ́mbà yìí lẹ̀ +23480 3298 3298 +23480 3298 3298 nọ́mbà àkọ́kọ́ nù +23481 33 155 111 +23481 33 155 111 ṣe rí nọ́mbà méjèèjì tí ẹ bá ti pè é tí ọ̀lọ́ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹ pè mí ní WhatsApp ẹ yọ sọ̀rọ̀ ẹ jẹun fún yín nọ́mbà orílẹ̀‐èdè Benin sí +229 54 65 1928 +229 54 65 1928 ẹ̀yẹ gbà kan sí +229 54 65 1929 +229 54 65 1929 tó yọ yẹ wá o kò ní yẹ ẹ lẹ o bóṣù yìí bá ti kánú bọ́lẹ̀ ẹ jápa ẹ lórílẹ̀‐èdè Benin láti Benin mọ̀ ń gbà bẹ̀lú Abidjan ni o ní sódèsì mákàsí àbòbò gbogbo ẹni tẹ́ ní sẹ́lọ́dọ̀ wa ẹ gbà o omi lọ́pọ̀jọ́ kalọ́ o àdàrà fún wa o níta fẹ́ Ọlọ́run ó ṣe yìí tá a fẹ́ Ọlọ́run ó lè jìnnà sí wa ire o ire kàbìtì lé wa o.